ẹ ti tọ́ wèrè kí ni mo sọ ẹ ti tọ́ wèrè just like nígbà kan ẹni tó bá rántí bí 2 years or 3 years ago téèyàn kan comment sórí post nígbà tí mo sọ pé mo post pé mo rántí mom sí mi pé kọ́lọ́n jẹ́ kí wọ́n pẹ́ láyé àmì kọ́lọ́n jẹ́ kí kọ́lọ́n fún ọ̀run kẹ́ wọn ẹni wá dá mi lóhùn ó comment síbẹ̀ pé báwo lèmi ṣe mọ̀ pé mi máa pẹ́ láyé like I don't understand it's getting too much tẹ́ bá rántí pé mo mú ọmọ yẹn gbà yẹn it's getting too much mo ní ìyá mi pé ó dùn mí pé wọn ò dúró jẹun ọmọ ó ń comment síbẹ̀ pé báwo lèmi ṣe mọ̀ pé mi fẹ́ jẹun ọmọ like àwọn wo ló ń bí. ẹ̀yin èèyàn wa arábìnrin tí a mọ̀ sí KEMITY ó ti jáde ó ti sọ̀rọ̀ nípa Austin Emmanuel àti FUNKE Akíndélé ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí KEMITY ti sọ nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí ẹ gbìyànjú láti wò láti lè ti parí gbẹ̀dí fún ìyá tó bírú àwọn ọmọ yẹn like how on earth ló máa jókòó wa wá máa gbàdúrà níbi kan pé kẹ́nìkan gbọ́mọ sí gbogbo ẹnikẹ́ni tá a bí inú obìnrin àbí tá a bá fọ̀bẹ gbé jáde nínú ìyá ẹ̀ tó bá ronú kí ẹnikẹ́ni tó bá ronú pé kí abiyamọ kábiyamọ kó gbọ́mọ ẹ̀ sí ẹni wọ́n máa gbé sí lójijì gbogbo ẹnikẹ́ni tá a bí inú obìnrin àbí tá a fọ̀bẹ gbé jáde nínú ìyá ẹ̀ tó ń jẹ́ orúkọ Adam àti Eva tó jẹ́ wípé obìnrin ló bí tó bá ní kí gbogbo abiyamọ sunkún lórí ọmọ ẹni yẹn ló máa sunkún lórí àwọn ẹbí ẹ̀ lórí ara ẹ̀ wọ́n máa gbóhùn náà gbìn lójijì ni gbogbo ègún tó wà ní Bíbélì pátá ló máa jẹ́ tẹni yẹn bí mo ṣe ń sùn ní ṣọ́ọ̀bù pẹ̀lú àwọn ọmọ mi tí mo ṣe ń ṣe makeup artist tí mo fi ṣe tíátà lẹ̀ tí mo ṣe makeup máa gbé ọ̀kadà délé ńgbà mi máa lọ gbowó lọ́wọ́ neighbor ní láti sanwó mo ń jìyà mo ń ṣe gbogbo ẹ̀ mo ń jìyà lórí àwọn ọmọ mi I've been a widow for 21 years mo ń jìyà lórí àwọn ọmọ mi kẹ́nìkan wá kọ́mẹ́ǹtì pọ́tò òun máa gbé ọmọ òun sí ẹni ẹ máa kú lójijì ni èmi ni mo àfi tí o bá jọ́lọ́run lókè ló kù tí o bá sọ́lọ́run mọ́ ló kù ṣùgbọ́n tí Ọlọ́run bá wà lórí ìtẹ́ gbogbo ẹnikẹ́ni ni mo sọ yálà bí ẹ nínú obìnrin ni àbó ń jorúkọ obìnrin ó dẹ̀ ń tẹ́ ó lè gòrà ká ọba ilẹ̀ tó bá rokúrò àmọ́ tó rokúrò ẹbí mi tó rokúrò ẹ tó súnmọ́ mi lásán wàá forí ara ẹ gbé ni is it because à ń ṣe social media à ń ṣe kinní kan à ń ṣe celebrity wọ́n máa gbé ẹṣẹ́ pé báyàjọ́ ṣe wà nínú àwọn lọ́dọ̀ àwọn onífá táwọn tó mọ Kùránì pé tí wọ́n ń pè bẹ́ẹ̀ lèmi ṣe mọ Báíbù tèmi pé o máa gbé eré dànù máa wá sórí social media ra data 200 ẹ wò ó ẹ jọ ilé ní ìdígòdù mi kan ti jábọ̀ ó yẹ kó gbọ́ lóbi ẹ̀mí láì ara wọn yẹn ló máa wà bá àwọn góòdù yẹn ẹ̀rùkẹ́ wọlé lẹ́nu ṣe ní tì yẹn láìpẹ́ kẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe o it's not good. It's not good. Ẹ kò wá sórí social media máa ẹ jọ̀ọ́ gbogbo nǹkan láyé fi ń báyàn ṣeré ẹ má fọmọ báyàn ṣeré o àbá ẹ má fi ọmọ báyàn ṣeré o ẹ má fi ọmọ báyàn ṣeré o like I said kò sí nǹkan tèmi ò lè ṣe nítorí ọmọ mi ẹnikẹ́ no near am abeg gbogbo nǹkan láyé ni mo gbà mí kí ló dé àbá náà ìgbà wo la dé bí báyìí ìgbà wo la dé bí mi ò para mo kàn ń sọ ni like gbogbo àwa náà ní àwọn ìyá tó bí wa àwa náà fúnra wa ẹ̀jẹ̀ ló ràn ọ́nù bẹ́ẹ̀ wa kò ó ti kerosene ìyàtọ̀ tó wà láàrin wa ni wípé wọ́n rà wọn kan lórí TV àbí wọ́n rí wọn lórí fóònù that's ìyàtọ̀ ẹ̀kọ́ tó péré tó wà ń bẹ́ẹ̀ nìyẹn wíwá ohun mà gbogbo wa kankan náà ni wa òwò ilẹ̀ tí ẹni tó ń pè celebrity máa sùn òun náà lẹni tí ò ń ṣe celeb máa sùn orúkọ lásán ló ń jẹ́ celebrity kò ní sí kankan bẹ́ẹ̀
enough is enough please. A mọ̀ pé gbogbo wa nígbà míì Kẹ́mítì máa ṣe nǹkan tí kò dùn mọ́ yín nú, of course sure everybody ló máa ń ṣe, kò ń ṣe gbogbo nǹkan tí mo bá ṣe lè máa láì, kò ń ṣe gbogbo ló máa láì Kẹ́mítì, yes àwọn mélòó tiẹ̀ láìkè mi ọkọ mi làwa àti ẹ̀gbọ́n bẹ́ẹ̀, yes èèyàn mélòó ló fẹ́ láìkì wa, àwa gan ṣe gbàdúrà ká lókìkí, kò ń ṣe gbogbo ìgbà ni máa ṣe nǹkan tó tẹ́ yín lọ́rùn, mi èèyàn ni mí nà mí kì í ṣáńgẹ́lì nà wọn. fẹ́ ti believe pé okay anybody like this ó gbọ́dọ̀ perfect. Èwo nínú yín ló check on mi nígbà tí àtẹ̀mí sick tí wọ́n gbà 120,000 every day ni wọ́n gbà, ó dẹ̀ sùn bẹ̀ fún 3 months. Ṣé mo wá sórí social media wá máa tọrọ owó ni àbí mo bẹ̀rẹ̀ sí níbi àwọn èèyàn? Kò sí actress tó máa ní àbí kò sí actress tó máa ní mo díẹ̀ mò ń pé mo sì mi sick. There is a day tí mo dé location ńgbà mo ń ṣe makeup artist, tí mo ṣe makeup tí mo dé location late tí mo ń bẹ̀rẹ̀ producer yẹn pé kó jọ pé hospital mo ti ń bọ̀, ó sọ fún mi pé à ń so mi ò lè sọ̀rọ̀ nítorí pé owó ni mo fẹ́ gbà. Ẹ jọ̀ọ́ gbogbo apálápátá la ní nǹkan, gbogbo apálápátá la ní nǹkan tó ń ṣe wá please, everything ayọ̀ wá please, mọ̀kan tó ń ṣe jọ torí Ọlọ́run má gba èpè, ó rí pé mo gbé Bible wá sí live video ni, má gba èpè o, má gba nǹkan tó máa sìn o, má pé Lisa bó ti rí ẹ lórí ń sìn, mọ̀kan tó ń ṣe jẹ́ kó rí ẹ pé ó ti gbọ́. Ọlọ́run.